ẹ jẹ́ kí a tú ìfún wọn ni kí a lè mọ ohun tí ó wà nù fún wọn ni torí pé ibi tí ò bá wú ẹnìkan kì í fi orí pa. Fídíò yìí kò ní gùn kò sì ní pẹ́. Ìbéèrè ni wọ́n send fídíò kan sí mi láàárọ̀ yìí, brother wa Musharraf láti Germany. Àti mo wá wo fídíò náà mo rí pé ọ̀gbẹ́ni kan àbí àwọn àfáà àwọn ọmọ kíwé ṣá ni ó ṣe fídíò náà. Nígbà tí mo wá wo fídíò náà tán tèmi àti aláàjì náà wá sọ̀rọ̀, wọ́n ní ó wu àwọn kí n sọ̀rọ̀ lé lórí, àwọn máa gbé 1 million naira lẹ̀ fún àfáà tí ó ṣe fídíò náà tí ó bá lè dáhùn béèrè kí n bá wọn bí ní béèrè 2 péré àbí 3. Àwọn ṣetán àti fún ní 1 million naira wọ́n lè dúró sí pẹ̀lú kọlọ́n. Bó ṣe rí yẹn sáwọn torí pé o lè dispute pẹ̀lú yàn without argument, without being arrogant. Perspective tá a fi wo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tí n bá kọ ìfẹ́ kalẹ̀ èmi ni mo kọ́, tí wọ́n bá pè ní ìfẹ́ bí n bá kọ náà ìkalẹ̀ sọ́dọ̀ mi, tí wọ́n bá wà níwájú bó ṣe ń wò láti view tiẹ̀ 6 ní ọjọ́ bó ṣe rí nìyẹn. Naam, alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wọ́n ní àfáà náà pé kí n bí ní béèrè 2. Ẹni tí mò ń wí òun náà ni Zaki àbí ṣé Ṣaki ni àbí Ṣaki àbí Zaki o, mọ̀ pé kò ní tayọ mẹ́tẹ̀ẹ̀ta o, àbí Sake èyí tó bá jẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta. Fídíò náà nínú tó sọ ó nílé kí ó kàn bẹ tí wọ́n ń pè ní Manbaul Fasikin li ta'limi al-kufri kíní kan wà lè ẹ̀sìyàn. Ní Nàìjíríà tá a wà yìí àkọ́kọ́ náà mi ò gbọ́ rí, ìsìrò pẹ́ nìkankan gbọ́ lé kéwú tó ń jẹ́ bẹ́ẹ̀ rí. Ilé kéwú tó rọ̀rọ̀ yìí ó kàn mí o, fi káwú ní musliman gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀rọ̀ Islam lélẹ̀ yìí. Èmi náà sì lọ́mọ lé kéwú lẹ́kọ̀ọ́ tá a wà yìí náà lé kéwú ńlá yẹn, èmi náà akọ́bí mi lọ́kùnrin wà ń bẹ lé kéwú nínú àwọn lé kéwú tó wà lẹ́kọ̀ọ́ yìí tó jẹ́ lé kéwú ńlá. Àmọ́ lẹ́kọ̀ọ́ tá a wà yìí kí wọ́n sọ orúkọ lé kéwú kan ní Manbaul Fasikin li ta'limi al-kufri wal isyan. Àfáà Musharraf, Dr. Musharraf láti Germany, wọ́n ní lórí 1 million naira tí ó sì kìí ṣe audio money o, confirm money fún Saki. Wọ́n ní kó jọ nítorí t'Ọlọ́hun kó sọ location lé kéwú yẹn kó sì dárúkọ mùdírù bẹ́ẹ̀. Ọ̀rọ̀ lé kéwú yẹn kan gbogbo mùsùlùmí ayé, ilé kéwú tán lórí láyà tí wọ́n lè sọ ní Manbaul Fasikin. Ayé àwọn olùbàjẹ́ olùbìlẹ̀jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn náà ń kọ́ ń bẹ̀ ní àbúrò ẹ̀kọ́ náà ń kọ́ ń bẹ̀. Ṣé wọ́n ń kí alukurani ń bẹ̀, wọ́n ń kọ́ àwọn ọmọládìsí ànábì ń bẹ̀. Ọ̀rọ̀ lé kéwú náà kan wà agbọ́dọ̀ mọ lé kéwú yẹn. Wọ́n ní tí ká bẹ àfáà náà kó jọ kó sọ location lé kéwú yẹn àbí kó sọ tó tiẹ̀ fara pẹ́ kó wá dárúkọ mùdírù lé kéwú náà. Location báyìí ní lé kéwú yẹn wà o, orúkọ mùdírù bí a máa jẹ́ báyìí. Gbogbo mùsùlùmí ayé wọn ní interest nínú ẹ̀, afẹ́ délé kéwú yẹn. Alhaji wa Abdulrahman láti ìlú London, gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pledge ẹjọ́ nítorí t'Ọlọ́hun, ẹjọ́ nítorí t'Ọlọ́hun, àjọ máa dá sí tó bá ti lè sọ orúkọ lé kéwú náà àti orúkọ mùdírù lé kéwú náà. Alhaji wa Abdulrahman láti ìlú London wọ́n láwọn fi 200,000 sówó yẹn ó jẹ́ 1.2 million látẹnu ọ̀rẹ́ Alhaji Abdulrahman, Alhaji wa Ishaq Ayilara Ziko. Mo fẹ́ nu wọn náà sọ pé àwọn náà fi 200,000 sí ó jẹ́ 1.4 million tó wà nílẹ̀ báyìí. Èmi náà tó ń ti àìtí ní tọ́lọ́hùn sí ní tú aláṣírí kékèké yẹn náà 100,000 ó kù ó jẹ́ 1.5 million 1.5 million fún àfáà náà tó nílé kí ó kàn bẹ tán pè ní Manbaul Fasikin. Ibi tó ń ká mi lára dé bí mo ṣe wo fídíò yẹn, èní ló yẹ kí gbogbo yìí pe àwọn èèyàn sìn, ń pe àwọn èèyàn yá afẹ́ mọ́ lé kí ó náà èní láti lé kí ó náà pa léni
ilé kí ó ti máa ń jẹ́ Manbaul Fasikin tí wọ́n lórí náyà tí mo á sì sùn bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ni Manbaul Fasikin li ta'limi li kufri wal isyan ìnira máa délé kí ó yẹn o a máa débẹ̀ ìjà gbogbo mùsùlùmí ayé iṣẹ́ Ọlọ́run dé gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo iṣẹ́ Ọlọ́run dé gbogbo ẹ̀yin ibadullah al-mukramun gbogbo yín iṣẹ́ Ọlọ́run dé dìde lẹ̀ ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawnan iṣẹ́ Ọlọ́run dé gbogbo yín tẹ́ dúró déédéé iṣẹ́ Ọlọ́run dé ẹjọ́ ẹjẹ́ àjọṣe dhalikal aw tilkal madrasa allati samaha mudiruha bismi Manba'i al-Fasikin li ta'limi al-kufri wal isyani fi lajus lẹ́kọ̀ọ́ yìí tí èmi wà yìí afẹ́mọ̀ location gbogbo ẹni tó bá fẹ́ fowó sí ẹ máa sọ síbẹ̀ náà ẹ jẹ́ ká rú ẹ̀ lórí 2 million àgbólówó ẹni kankan o ká pledge kalẹ̀ Dr. Musharraf láti Germany wọ́n láwọn fi 1 million kalẹ̀ Alhaji Abdulrahman títí lọ́pẹ́ láti London wọ́n fi 200,000 kalẹ̀ Alhaji wa Isaac Ayilara wọ́n fi 200,000 kalẹ̀ ẹ̀mí náà 100 sí ó jẹ́ 1.5 million tàti rí fún Zaki tó bá lè sọ location àbí tí ilé kéwù náà wà ìyá gẹ̀ẹ́sẹ̀tì ẹ̀ka bọ̀mà ní tí à ń sọ ni pé arákùnrin tí wọ́n ń pè ní àfáà Zaki ó ní ilé kéwù kan bẹ lẹ́kọ̀ọ́ ń bí tó jásí pé wọ́n ń kọ́ ọmọ ní ìbàjẹ́ wọ́n ń kọ́ ọmọ ní ẹbọ wọ́n ń kọ́ ọmọ ní irọ́ pípa wọ́n ń kọ́ ọmọ ní gbogbo tí ò dáa kódà ó ní wọ́n fẹ́ lè máa tapo sórí èṣù nínú ilé kéwù fún àwọn ọmọ ó ní orúkọ ilé kéwù náà jẹ́ Manbaul Fasikin ìtumọ̀ Manbaul Fasikin ààyè tí wọ́n ti ń kọ́ ọmọ ní ìbàjẹ́ gbogbo ìbàjẹ́ ká ṣe ṣìnà ká parọ́ ká jalè ká lu jìbìtì ká borúkọ ló kọjẹ́ wọ́n ní ilé kéwù yẹn ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n wá náà tún kọ́ wọn lẹ́bọ ká ṣe bọ́ sọ́lọ́hún pé ẹ má gbàtọ́ lọ́hún o ukfur bí Muhammad ó yá gbogbo ọmọ kéèkọ̀ kan ẹ má takọ̀ ànábì ẹ má takọ̀ lọ́hún wọ́n wá ní ibẹ̀ yẹn ó wá ní Èkó nílé kéwù ń wà Èkó làwa sì wà àwa sì represent Islam lẹ́kọ̀ọ́ bí ìkànnì àwọn olóríire kan láti Germany wọ́n wá láwọn fún ní 1 million naira tó bá lè dárúkọ lékéwù náà àyè tí lékéwù yẹn wà àtòrúkọ mùdírù lékéwù yẹn kó sọ pé orúkọ mùdírù yẹn máa jẹ́ báyìí kódà wọ́n ní tí táwọn ò bá fún lówó yẹn kọ́ lọ́ máa gbà ṣe àwọn pé táwọn ò bá fún 1 million gbogbo ìbádà àwọn táwọn ti ṣe kọ́ lọ́ máa gbà Haji Abdulrahman náà wá fi 200,000 sí ó jẹ́ 1.2 Haji wa Isaac Ayilara fi 200,000 sí ó jẹ́ 1.4 èmi 400,000 sí ó jẹ́ 1.5 Sheikh Toyib Idris àwọn náà fi 50,000 sí ó jẹ́ 1.550 Ustaz Yunus Abdulkadir Taiwo àwọn fi 200,000 sí ó jẹ́ 1,750 Al-Markazi àwọn 400,000 sí ó jẹ́ 1,850 fún Zaki izakana bi imkanihi an yusarriha isma zalika al-madrasa wa zalika tí ó bá lè zalika al-manba tí ó ti yé bẹ́ẹ̀ tó bá lè dárúkọ lé kéwù yẹn bó ṣe dárúkọ pé lé kéwù kan jẹ́ báyìí kó wá sọ location tó wà àtòrúkọ mùdírù bẹ́ẹ̀ ó wà lẹ́fún ẹlẹ́ẹ̀kejì nínú fídíò náà ó wá tún pòwe kan pé àfa àwọn àgbà bóyá àfa ilé kéwù yẹn ló wá ń sọ o bóyá ilé kéwù tó ń tafà sí yẹn bóyá lè sọ ó ṣáà ní àwọn àfa àwọn àgbà tí wọ́n ń ṣiṣẹ́ fún ó ní ọ̀gá àwọn arọ Haji Dr. Musharraf ọlọ́run bá ṣe dáadáa fún wọn Abdulwasit Al-Irfani wọn làwọn náà fi 50,000 kún owó Zaki ó jẹ́ 1,800,000 ìyẹn tó bá lè dárúkọ location ilé kéwù yẹn àti mùdírù ilé kéwù náà Dr. Musharraf tún wá sọ pé ọ̀gá àwọn arọ àfa àgbà tó pè ní ọ̀gá àwọn arọ yẹn bóyá kò lápá bóyá kò lẹ́sẹ̀ bóyá ti gẹ́sẹ̀ rẹ̀ lọ bóyá ó ń fìdí wọ́ ni bóyá ń ṣe kíní kan ni mi ò lè sọ òun ló mọ bó ṣe fẹ́ òun ló mọ tó ń sọ Ismade Ademola wọn làwọn fi 700k kówó Zaki kó jẹ́ 2.5 million àti fún Zaki báwọn owó yẹn tí Zaki bá lè jáde lẹ́yìn fídíò yìí pẹ̀lú òkú Ọlọ́run tó bá ti ń ṣe fídíò yẹn tán tó dárúkọ lékéwù náà tó dárúkọ location lékéwù náà tó dárúkọ mùdírù lékéwù náà pé ẹni lékéwù tó ń bá wí léyìí o 2.5 million ti wà nílẹ̀ fún Zaki bye kò ń ṣe kálọ kábọ̀ ni o gbogbo àwọn tó pledge yìí mo mọ gbogbo wọn bákan náà Haji Ridwan Ọláyọkú wọn làwọn náà fi 200k kún owó yẹn ó jẹ́ 2.7 million Zaki ó ṣògùn owó lónìí wọ́n parí mọ́ṣáláṣí rẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run wọ́n parí ẹ̀ o bí tó wò yín lọ yóò máa wọ 3 million pẹ̀lú ògùn Ọlọ́run 2.7 million ló ti wọ́n lẹ̀ fún Zaki báyìí. Naam ó wá ní àfa àwọn àgbà
èmi ò máa fà tó ń sọ o ó ní àfa àwọn àgbà tí gbogbo wọn dìvẹ́ǹdì ó ní ọ̀gá àwọn arọ Dr. Musharraf wọn wá ní kí n sọ fún pé lórúkọ ìyá àwọn alájà Abidatu Adékúnlékún alájà Abidatu Adékúnlékún kí n tó lọ bẹ̀ ìyá Kẹsẹ̀tì wọn láwọn náà fi 50,000 kún owó Zaki pé kówó rẹ̀ máa jẹ́ 2.850 tó bá lè dárúkọ lé kéwú tó ní wọ́n ti ń kọ́ wọn lẹ́bọ yẹn tó ti ń kọ́ wọn lóòṣà tó ti ń kọ́ wọn lọ́yàjú tó ti ń kọ́ wọn níbàjẹ́ tó ti ní ká máa tapo sórí èṣù ká máa bọ Ògún ká máa bọ Ọbàtálá ká máa bọ Ọya wọn láwọn fún ní 200 àwọn fún ní 50k sówó rẹ̀ bákan náà Abubakar Bọ́lájí wọ́n ní tó bá dárúkọ rẹ̀ táwọn sì kọ̀nfàmù lé kéwú yẹn torí bẹ́ẹ̀ torí gbogbo alámàdé lé kéwú yẹn agbọ́dọ̀ ní mo di olè kéwú yẹn gbogbo àwọn ayatu tedris al-asatiza gbogbo wọn láàrí ilé tẹ́ fi lè sọ orú lé kéwú yẹn lórúkọ yẹn irú ẹ̀kọ́ wo làwọn ọmọ nǹkan bí afẹ́ mọ̀ bẹ́ẹ̀ wọ́n láwọn náà látọwọ́ àwọn fún ní 20,000 naira bọ́wọ́ ikú bá ṣe mọ́ náà ní ṣe máa fi bọ́rí. naam Dr. Musharraf wọ́n wá ní àfa àgbà tí Zaki sọ pé ọ̀gá àwọn arọ yẹn ọ̀gá àwọn arọ pé tí ó bá lè dárúkọ àfa yẹn ẹni tó ń bá wí lélẹ̀ ẹ mọ̀ pé sàn láàrin ajẹnimamu ní pẹkọrọ àìtódò tọ̀sí oníkẹyàn sọ pé kọ̀ǹkọ̀ díjú ọ̀ọ́nì díjú tó bá tódò tọ̀sí ọ̀yọ́ Zakari rẹ̀ ọ̀tọ̀ sínú odò kò sí tí ó ṣẹlẹ̀ àwọn èèyàn tó ti fún lówó sí o Ọláìdé Azeem Gbàdámọ́sí wọn láwọn náà fi 50k kún fún Saki wọn láwọn fi 50k kún owó rẹ̀ owó ẹ̀ jẹ́ 1.9 million ó kú 100,000 táwọn wá tí ó fi jẹ́ 3 million naira àgbówó lọ́wọ́ ẹnì kẹ́kọ̀ọ́ tó bá ti lè dárúkọ ẹ̀ ní o tó ṣe fídíò èmi náà wá padà sí online àwa kí kúṣẹ́ bọ́mọ ọkọ tí wọ́n ṣe náà nù àwa gba gbogbo yẹn jọ pẹ̀lú òkú Ọlọ́run ṣọtí àwa gba gbogbo yẹn jọ naam ọ̀gá àwọn àfa àgbà tó wá ní ọ̀gá àwọn arọ nìyẹn ọ̀gá àwọn arọ mi máa fà tó já mi jẹ tó bá lè dárúkọ àfa náà ìlàkánà bíi mkáníkà antẹ́kura isma zalika alim tó bá lè dárúkọ ẹ orúkọ ẹni tí mo ń dárúkọ lélẹ̀ yìí o ẹni tí mo pè ní ọ̀gá àwọn arọ nìyí o Dr. Musharraf wọ́n ní lórúkọ ìyá àwọn Abidatu Adékúnlékún Abẹ́ní wọ́n láwọn fún ní umura on the 26 yìí pé kó mú pálí ẹ̀ wá káwọn fún ní umura yẹn yóò lọ umura àwọn sì fún ní $1,000 tí yóò ná lọ nọ́bọ̀ lórúkọ ìyá àwọn Abidatu Adékúnlékún Abẹ́ní wọ́n láwọn máa ṣe bẹ́ẹ̀ fún kò jẹ́ bó ṣe jẹ́ iṣẹ́ tí wọ́n fi rán mi náà ni mo jẹ́ yẹn ó kù sọ́wọ́ Zaki Olúwo ó kù sọ́wọ́ rẹ̀ báyìí ilé kéwú tí wọ́n sọ ní mọ́nbá wòlé fásitì tí àwọn òbí sì mọ́ ọmọ lọ́bẹ̀ afẹ́ stop àwọn òbí àkọ́kọ́ náà irú ilé kéwú bẹ́ẹ̀ kò gbọdọ̀ sí láwùjọ Islam mùdírù bẹ́ẹ̀ bóyá mo asisu tó dá ilé kéwú yẹn lẹ̀ tó láìláyà tó sọ orúkọ ilé kéwú rẹ̀ ní mọ́nbá wòlé fásitì ọmọ adélé ẹjọ́ o afẹ́ mọ̀ àdèmá ṣe ń tàbí fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ bẹ̀ á béèrè irú ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wọn bẹ̀ ṣọtí ìyẹn bẹ́ẹ̀ ọ̀gá àwọn arọ́tọ́ wá sọ afẹ́ mọ ẹni náà lórúkọ umura àti $1,000 umura on the 26 ni èní ní 16 kì í ṣe kálọ kábọ̀ on the 26 ó kù 10 days tí ó bá fi di ọ̀la wàá send the passport yẹ sí ọ́fíìsì kan ní Ìkẹjà mẹ́rin tí ó bá fi di ọ̀làǹdà yìí ọ̀la send the passport yẹ tó bá ṣe fídíò rẹ tán lẹ́nu wá send the passport rẹ sí o lè message mi àbí kò wá sórí live kò comment kò máa sọ location tó máa send ẹ síbẹ̀ tó bá ti wá send just 3 days 4 days visa yẹn máa jáde wàá máa prepare dágbére fún àwọn aráalé wọn lọ sókè kúrò sefula sọ fún àwọn aráalé pé wọ́n fẹ́ dé omura bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run wàá dẹ̀ lọ rí wàá bọ̀ rí bàálù rẹ̀ ò ní forí sápọ́n pẹ̀lú ògo Ọlọ́run inshallah bikurat rahman naam Alhaji Abdul Gafar Ọládìméjì Ibrahim wọn làwọn fi 50,000 kún owó Zaki tó bá lè dáhùn gbogbo béèrè owó Zaki jẹ́ 1.950 ó kù 50,000 tí ó fi di 3 million naira kú oríire o afa Zaki more money into your account ọmọ ọkọ bí ti máa ṣe náà nù àárín ti fídíò náà ẹ la lọ́rọ̀ ṣó ti yé báwọn ẹ la lọ́rọ̀ let the cat out of the bag ilé ike tí wọ́n ń pè ní mọ́bá wòlé fásitì afẹ́mọ̀ lórí 1 million lórí 3 million a sì fẹ́ máa yẹni zabali mamudiru bẹ́ẹ̀ anarifa almudira li dhalika almaba afẹ́mọ̀ naam walinalam
kásìmọ̀ orúkọ àfa àgbà alẹ́bí gẹ́gẹ́ bó ti pè lórúkọ lẹ́nu rẹ̀ afẹ́ mọ̀ kò sí èbú ń bẹ̀ o kò sí èbú ń bẹ̀ in fact we like you so much torí pé anabi ni man ra'a minkum munkaran gbogbo ẹnikẹ́ni tó bá tí ọkàn rẹ̀ kọ̀ láwùjọ ni àbí tó lè ṣàǹfààní fáyé tó wá tètè sọ jáde falyughayyirhu biyadihi irú ilé kí ó tí wọ́n ti lè máa kó àwọn èèyàn ní nǹkan yẹn falyughayyirhu biyadihi ẹjẹ́ àlọ́ fọwọ́ wa gbogbo mùsùlùmí ayé lọ́rọ̀ ìkànnì àjọ délé kí ó yẹn tó bá gba ká kó pankẹ́rẹ́ lọ bẹ̀ àfẹ́débẹ̀ ká fi ẹnu kọ́ kí gbogbo wa ṣe fídíò ilé kí ó kan ti délẹ̀ yóò bá o ẹjọ́ nítorí Ọlọ́run má mú wọn lọ bẹ̀ mọ́ o ilé kí ó burúkú ni o tán ti ń bá àwọn ọmọláyé jẹ́ o tí wọ́n ti ń kọ́ wọn bọ́ ṣe ń sin òṣà o ibi tí wọ́n ti ń kọ́ wọn bọ́ ti ń takò sí òṣà o àfẹ́ mọ ilé kí ó náà ṣó ṣe yé báwọn torí pé ó jọ kàwá náà ni kó lọ́ máa da aláàmú kó máa da aláàmú àríwá rú sars ìmọ̀ràn ẹlẹ́kejì mo rò pé ṣé mo wíire àbí mi wíire ẹjọ́ o ibi tó bá kù sí ní kẹ́ ẹ tún sọ ẹ bá wa ibi tó bá kù sí àbí béèrè mi wà tó yẹ ká béèrè gbogbo ẹni tó bá ní fídíò yẹn ó wà online mo lè send ẹ sí tó bá ní ìdẹ lórí WhatsApp ẹ farabalẹ̀ gbọ́ láti bẹ̀rẹ̀ kó gbọ́ dé ìparí kó balẹ̀ mọ̀ pé kì í ṣe pé à ń wí wótòwótò a sì wí wórówóró àmọ́ ohun tí à ń sọ ṣé ti bẹ́ẹ̀ afẹ́mọ ilé kéwù yẹn o ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ wọ́n ní ìyá Ìbàdàn àbí ìyá Ẹ̀bá Ọ̀dàn èyíkéyìí tó bá jẹ́ ń bẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ń wá ẹni tó jẹyà rẹ̀ lówó lọ tí ń wá káàkiri òun náà pàdé ẹni tí àti ẹ̀ náà jẹ lówó wọ́n sì ní kíní kan ní máa kókó ń kó bá àwọn bí ẹ Ọlọ́run bá ṣe dára fún gbogbo àwọn tí wọ́n ti lọ ridwanullahi ala jami arwahihim gbogbo àwọn tó ti lọ yẹn náà bàbá Ọlọ́run bá ṣe dára fún wọn وقد عاشوا بعز العلم فخرا هم العلماء قد صبروا وذلوا فأودهم بذاك الصبر أجرا هم العلماء أهل الله حقا فقد عاشوا بعز العلم فخرا هم العلماء قد صبروا وذلوا فأودهم بذاك الصبر أجرا kò sí bàbá ẹni tí ò lọ́lá bàbá tí wọ́n sọ pé ó jí kébù ṣe pé ìtàn wà nílẹ̀ tó kọ kalẹ̀ pé bàbá rẹ̀ jí kébù ṣe pé bàbá rẹ̀ náà ṣe kíní kan láyé nìyẹn títàn ò ní gbàgbé gbogbo àwọn Sayyidina Abubakar Sayyidina Umar Sayyidina Ali Sayyidina Uthman gbogbo àwọn sábẹ́ yẹn wọ́n kọ ìtàn kalẹ̀ ìtàn ló jẹ́ arántí wọn pé ó ṣe báyìí gbà báyìí ó ṣe báyìí gbà báyìí ó ṣe báyìí gbà báyìí kóníkàlùkù sọ tí bàbá rẹ̀ ṣe pé bàbá mi ló mú Islam wọ ìlú báyìí o ọlá bàbá mi ní agbègbè yìí jẹ́ o iye ọmọ kí ó ti bàbá mi kọ́ lélẹ́yìí in fact nínú àwọn àṣeyọrí bàbá mi nìyí ọmọ kí o bàbá mi ló di mufti ọmọ kí o bàbá mi ló di àfáà àgbà nílẹ̀ yìí ọmọ kí o bàbá mi ló di ìmáàmù àgbà níbí ọmọ kí o bàbá mi àgbà ló di professor yìí ọmọ kí o bàbá mi àgbà ló digbá ló dàwó kì í ṣe ìtajà àtìlẹ́yìn ìgbà tán kú ìtajà tó ju ayé wọn gangan lápẹẹrẹ mathalan Kamuru Maulana Sheikh Adam lápẹẹrẹ lójú ayé wọn gbogbo wa ti mọ̀ ni Maulana Sheikh Zulugulu ti di àfáà odidi tá a bá rí mọ́ ńkọ́ lójú ayé Maulana Sheikh Adam ni baba Sheikh Sulaiman Raji náà ti di àfáà odidi àbí kéèyàn tó lè fọmọ kẹwẹ ṣe àmìdù lè kẹwẹ ọmọ kẹ tó kọ tó wá ní kó jáde kó lọ kẹ́kọ̀ọ́ ńta ó wá dé láti ilẹ̀ lárúbá wàjálàhu amidan bàbá wa fi ṣe àmìdù lè kẹwẹ amidal ìdárí fún lè kẹwẹ fètò lè kẹwẹ ṣe rí pé ọmọ kẹwẹ yẹn ti yanjú lójú ayé àfáà rẹ̀ ni bàbá wa Maulana Sheikh Dara Alfa ńlá tí wọ́n ṣe 50 years anniversary tán parí ìjẹta yìí 50 years Maulana Sheikh Adam kú báyìí sìn 33 years ago ni tabayo 33 years kó nu 50 ó kù 17 years tí ń jásí pé lójú ayé Maulana Sheikh Adam 17 years tó àsìkò tí Maulana Sheikh Adam ó kú ní àfáà ńlá ti dálé kéwúlẹ̀ làwọn náà ti ń kọ́ ọmọ lọ́mọ ti ń yè 17 years back iṣẹ́ tí yẹn bá ṣe fún 17 years tí ó bá gbé ṣe àmọ́ kó máa sákò ń jẹ ni kódà iṣẹ́ tí yẹn bá ṣe lásìkò ìdí ọdún 5 péré tí ó bá ti gbé ọ lọ́wọ́ nǹkan mi ṣe ká tó wá sọ pé 17 years lójú ayé Sheikh Adam táwọn náà dẹ̀ ń ṣe ṣáádà ẹ̀rí bó ti dèyàn. bàbá wa Sheikh Abdul Wahab Zubair Al-Gamawi lójú ayé Sheikh Adam ní Sheikh Adam ti ń tì wọ́n síwájú pé bọ́ọ̀tà ọ̀yà kojú kíní o bóyá ìwọ sọ̀rọ̀ lójú tí gbogbo ayé ó pè fi mẹ́ṣẹ́ àdìjẹ́ bí iná tí gbogbo ojú ayé ó pè báyà bóyá ìwọ ni kò tí a bá rí gbogbo ẹ̀ níjọ́ tí wọ́n fẹ́ ṣe mọ́sálà nípa òkú ṣíṣe ní Islam tí bàbá wa Maulana Sheikh Murtada Abdul Salam bàbá ní Madul Arabi náà wà ń kalẹ̀ bàbá wa Sheikh Abdul Baki
Muhammad bin Abdul Baki baba olùkọ́ àgbà níwò wọ́n wà ń bẹ̀ níkàlẹ̀ tóníkàlùkù wa kó ọmọ kéwú ẹ̀ wá níjọ́ náà lọ́hùn tí wọ́n wá sọ pé tí ṣe Adama wa tọrọ kan ṣe Adama tani tọ́ èèyàn kì í ní ọkọ ńlẹ̀ kó fọwọ́ kó mi ọ̀rọ̀ kan mi ó yá Haji Mashood ó yá ìwọ ni ó sọ Haji Mashood náà wá ní tọ̀ Mọ̀lánà Shehu Mashood àwọn náà wá ní tọ̀ èmi náà tún wo inú àwọn ọmọlẹ́yìn mi torí pé ayanjú tó pọ̀ afa Abdullahi Salati ìwọ máa bọ́ǹta ìwọ náà wá wí lójú ayé àfa àwọn náà ti dèèyàn tabani ká máa kà bẹ́ẹ̀ baba Shehu Saidi Orílé baba Shehu Shazili Zambo Dr. Khidru Mustapha Alábẹ́kúta ní Mọ́ríkà Zòlíkà Abíọ́lá táwa ti jáde àkọ́kọ́ ọmọ Nàìjíríà tó kọ́kọ́ gba doctorat tó kọ́kọ́ gba doctor nílẹ̀ Lárúbáwá Sheikh Khidru Mustapha Al-Ilori ọmọ kí o Sheikh Adam ni wọn Rasulul Balaga Sheikh Shuaib Agaka lójú ayé Sheikh Adam náà ti di àfa ńlá bàbá wa ní rọ́dọ̀ Sheikh Yunus ní rọ́dọ̀ ẹ̀gbọ́n Sheikh Zuglulu lójú ayé Sheikh Adam náà ti di àfa òdìdí tí kì í ṣàbọ̀ tábà ní mọ́kọ́ tábà ní ká máa kà Sheikh Hasan Saruku wọ́n pọ̀ bẹ́ẹ̀ o tá a lè darúkọ tán bàbá àárọ̀ la wà láyé tòrò yìí wa lójú ayé Sheikh Adam náà ti di òdìdí làwọn náà ti jáde fáwọn ọmọ bẹ́ẹ̀ bá dé Benin Republic bẹ́ẹ̀ dégbà bẹ́ẹ̀ dáwọ́ irú ntajà tún bẹ́ẹ̀ náà ni kẹ́yìn náà mú wa torí pé alimajiburu yeftakiru bi zakari abiyi òwe àwọn Lárúbáwá ni alimajiburu yeftakiru bi zakari abiyi ìtumọ̀ ẹ̀ ni pé Okobo tó ń fi nǹkan bàbá rẹ̀ ṣe fàárí pé ẹ máa bomi lókobo bí mi ò tiẹ̀ ní ẹ rí bí bàbá mi ṣe tó ni wọ́n sọ ti bàbá rẹ̀ ìwọ gangan ó mọ̀ júwe bí bàbá rẹ̀ ṣe rí lára rẹ̀ torí pé alwaladu sirru abiyi èmi ò sọ pé àfa ọ̀pọ̀ o lọ́dọ̀ àwọn tànáyẹ náà wọ́n pọ̀ o àníyàn náà fi jura wọn lọ àwọn tó ṣẹ́kù lóde àwọn tó láníyàn gbogbo àwọn tí mo kà á lẹ́yìn bàbá yẹn ń tì wọ́n síwájú lójú ayé rẹ̀ kò tí ọmọ ẹ̀ kankan síwájú o ń tì wọ́n síwájú báyìí ó yá ìwọ dèèyàn ìwọ afa Shazili ìwọ máa lọ Abẹ́òkúta lọ́dọ̀ gọ́fìnà Lawal afa Abdullahi Salati ìwọ máa lọ́dọ̀ Karimu Adisa ìwọ máa lọ báyìí ní government house ìwọ máa lọ báyìí dọ̀dọ̀ barak ìwọ máa lọ báyìí kò sí àwọn ọmọ bíbí wọn kankan níjọ́ náà lọ́hùn àwọn mòdúró kì í ṣe ọmọ kékeré níjọ́ náà wọ́n ń ṣe ọmọ àgbẹ̀kọ́rùn gbogbo àwọn afáwọn kì í ṣàgbẹ̀kọ́rùn bàbá yẹn máa mọ̀ pé ẹ̀yin èdèyàn lára mi ẹ wá wò lónìí mo dẹ̀ ti sọ time without number gbogbo bàbá kí bàbá tọmọ ọlọ́mọ bá lè yàn lọ́wọ́ ẹ̀ definitely automatic ticket ni àwọn ọmọ tiẹ̀ náà máa yàn bàbá Shehu Musa Agboola nínú wọn náà ni náà àṣeyọrí yẹn náà ni èyí tó máa fi sọ pé bàbá mi tó báyìí àṣeyọrí bàbá ní kẹ́ ẹ kà fún wa ẹ sọ ọmọ kí o bàbá mẹ́wàá náà dáàdi yẹn ẹ sọ mẹ́wàá náà ọmọ kí wọn lójú ayé bàbá tán ti dè yàn tí ọ̀rọ̀ wọn wọ ẹja tẹ̀ wọ́n sórí gọ́gù kí gọ́gù gbó kan wá ká wò pé nígbà báyìí ní zamani báyìí nínú ọmọ kí wà fà lókè afá àbí lókè ìbọlẹ́ máa ń pè bóyá sàlẹ̀ afá dẹ̀ ni àbí sàlẹ̀ àrẹ àbí kíní kan ṣáà kíní kan nínú ọmọ kí bàbá wá o kíní kan òní professor báyìí doctor báyìí ìbáyìí lẹ́yìn ìgbà náà gbogbo àwọn tó wá ń jáde láti ìgbà táwọn bàbá náà ti kú ẹ̀ka mẹ́wàá fún wa nù wọn tẹ̀lé sọ pé ọmọ kí bàbá mi òní vice chancellor university báyìí ọmọ kí o bàbá mi òun ni rector polytechnic báyìí ẹ̀ka mẹ́wàá fún wọn ẹ wá jẹ ẹtí tí wọ́n bí wa léèrè látijọ́ tí bàbá ti wá lọ bẹ́ẹ̀ ṣe pé wọ́n pé wọ́n ga wọ́n tóbi wọ́n wúwo wọ́n heavy wọ́n big yẹn náà ṣé bí tí wọ́n fi lé kéwù yẹn sí náà ló wà àbó ti jù bẹ́ẹ̀ lọ ṣé marahala ìdàdíyà ni bàbá gbédé níjọ́ náà lọ́hùn tọ́ra gbọ́ pé bóyá wọn ké Kùránì ké tafsiri náà ni bọ́tẹ́ sọ pé ilé kéwù ńlá náà ni ilé kéwù fine marahala ìdàdíyà àbí thanawiya ló wà níjọ́ náà kí lẹ ti ṣe kún mà àbí sáà dẹ̀ bóyá sáà ọmọ kí lẹ ti ṣe kún lé kéwù yẹn láti secondary level ṣe ti ní diploma ó yẹ kẹ́ tún ti gbé dé university level ẹ jọ àwọn àṣeyọrí yẹn ni kẹ́ prove because èèyàn kì í fi ọmọ àwọn military sìn èèyàn kì í fi màá rántí ṣá success lè máa announce èèyàn kì í announce the process ẹ wá wo bí mo ṣe fẹ́ ṣe bẹ̀yẹn ṣe tán náà ká test ẹ̀ ìgbà kan àwo kan kíní kan ẹ sọ progress yẹn la need the process gbogbo ká ní ẹ béèrè ọ̀rọ̀ ẹ lè mọ́ gbọ́rọ̀ púpọ̀ téèyàn bá béèrè kékeré mine is mine yours is yours talk less about mine talk much about yours leave mine to me mind yours ọ̀rọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ni ṣé mo wí dáadáa gbẹ̀yìn tẹ́gbọ́ English ọ̀rọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ni tẹ́ni tí kí sàǹtàṣàn kóníkàlùkù sọ bí bàbá rẹ̀ ṣe mọ́ ẹja kú gbé ẹja gbé bọ́tà
pé bàbá mi lélẹ́yìí o iṣẹ́ tí bàbá mi ṣe lélẹ́yìí o irú àrà báyìí ni bàbá mi dá láyé karama báyìí ni bàbá mi ṣe ẹ jẹ́ dárúkọ ọmọ kí o bàbá mi mẹ́ta kẹ́ bá lè mọ̀ pé bàbá mi wúwo àti pé kò tiẹ̀ nídìí kẹsẹ̀ sọ pé bàbá yín wúwo tá máa wúwo gangan iṣẹ́ wọn ti wúwo iṣẹ́ wọn wúwo nínú àwọn 1 to 5 náà máa wà ẹ̀ mọ̀ tó ń sọ pé kéèyàn wúwo ni kì í ṣe kéèyàn wúwo ẹlòmíì wú kò heavy o táǹkì omi ń sìn ó kàn tóbi lásán ni olówó àlewà duress àbí kílẹ̀ máa pe storage bó ṣe tóbi tẹ́ ń wo big for nothing ni tí o bá sọmi inú ẹ̀ tó máa gbé sórí scale tó máa gbé cement báàgì kan sórí scale cement heavy jùlọ o ṣòṣì yé báwọn bàbá mi gbá bàbá mi àwo ẹ̀sọ́ progress achievement yẹn la nídìí dáàdì mi rè ta nígbà báyìí níjọ́ tí dáàdì mi lọ gba honorary award ní Saudi mufti Saudi njọ́ náà àbí sheikh Saudi njọ́ náà gbá kan àwo kan nítorí sọ fún dáàdì mi lélẹ́yìí àkọọ́lẹ̀ dáàdì mi lélẹ́yìí tíra mélòó ni dáàdì wa àgbà ṣe sàmà àbí máa ní tó mi mọ̀ bóyá ọkùnrin àbóbìnrin náà tíra mélòó náà ṣe ẹ̀kọ́ tíra yẹn jáde institution mélòó náà ti ń lo tíra yẹn gbogbo ìlàfẹ́ mọ̀ ẹ̀rí pé kò mú jà dání ọlọ́njẹ́ àárín pẹ́ sàmà ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ dáadáa sàmà kankan oníṣe yín sàmà ẹlẹ́ẹ̀kejì inú ọ̀rọ̀ ìmọ̀ràn tẹ́mi fẹ́ gbà yín ni pé tí èèyàn bá ní kéèyàn tún fún ọ ni èèyàn bá oríṣiríṣi nǹkan bẹ̀ àwọn dáàdi yín ìwọ̀n bá tán rí ṣe láyé yẹn náà wàláhì wọ́n mú mi sí bó ti ẹ̀ já sí pé wọ́n lè má mọ̀ wọn ju street wọn lọ àbí àdúgbò wọn local government wọn bàbá tó gbé gbogbo wọn bọ́ta ń jọ́nà pé ẹ má jókòó nulẹ̀ ẹ má bọ́ta ẹ já fọ́ọ̀mù kíní kan ẹ má bọ́ta ó yẹ ká kí bàbá yẹn o bàbá yẹn gbìyànjú gan àmọ́ ẹ kí bàbá yẹn nìyẹn ẹ má tún gba ìwọ̀nba díẹ̀ táwọn dáàdi yín ṣe ẹ má jẹ́ káwọn yẹn fọ̀rọ̀ lálàsẹ̀ wọn nínú sàárè kò dá tó wallahi sọ́n bí láyà síláwà ẹ fi wọ́n lẹ̀ torí pé irhamu man fil ardi yarhamukum man fis samai ẹ fi wọ́n lẹ̀ silent is a gold speech is a silver ẹ fa àwọn bàbá yẹn lẹ̀ níbi tán wà wọ́n ti wáyé tí wọ́n ti padà wa khairun nasi man taraka al-jawaba ẹ̀yin tán fi ń dáná láàrin tó bá pẹ́ yín la fẹ́ fi jọ́ọ̀jì àwọn dáàdi yín á sọ fún yín pé bí sàmá wà ládù tó bá pẹ́ yín lẹ fẹ́ ṣe fáàrí pé ẹ̀yin gẹ́gẹ́ lẹ ń dún lára bàbá yín tó bá pẹ́ irú yín lẹ fẹ́ fi ṣe fáàrí pé tá bá ń dáàdi yín dà tó bá pẹ́ yín lẹ jáde tá bá béèrè ẹni tó kú tó bá pẹ́ yín tẹ kú irú yín tẹ kú ilé wá jáde síta pé ẹ̀yin lẹ kú náà á sọ fún yín pé àwọn dáàdi big ni wọn heavy o á sọ bẹ́ẹ̀ o àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà àní sọ̀sọ̀kúsọ àìgbọ́ burúkú lẹ́nu àfà fún de eléyìí ẹ má sọ̀rọ̀ mọ́ ó ti tó báwọn náà ẹ má sọ̀rọ̀ mọ́ torí pé ìfún ọ ni oríṣiríṣi nǹkan ló wà nù ẹ̀ wọ́n máa bá yín gbé jáde tó máa bá yín gbé jáde wọ́n máa fi àwọn fọ́tò yẹn àwọn dádì lálùkìyámà àwọn dádì ó máa bínú pé irú kí la fílẹ̀ sáyé ó àwọn tó jágbà ọmọ àwọn tó jọkùnrin àwọn tó jẹgbà níbo lẹ́yìn wà tẹ́ ẹ̀dá sọ̀rọ̀ yìí káwọn dádì wa àgbà kọ́ máa lọ ṣépè o kọ́lọ́nkó síjú àrùn ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́njà àárín pé wẹ̀yìn náà là ń ṣàdúrà fún mọ́mí dádì ọlọ́njà àárín pé kẹ́yìn náà kí àwa náà ẹ̀rí bá ṣe pọ́n yín lé gan tá a pọ́n yín lé tá ẹni àpọ́nlé ni wọ́n o wọn kì í ṣe ní àárín fín ẹni àpọ́nlé ni wọ́n o wọn kì í ṣe ní àárín fín àwọn afá wa àwọn mọ́mí wa àròlé ànábì náà jẹ́ ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn àrò ọlọ́run ọba ni akínyín dáadáa o ọlọ́run máa ṣe dáadáa fún ká tó máa lọ online class àní ìkàyé níwọ̀n bá tá a mọ̀ yìí ẹ̀rí pé kò tí ì dánmọ́ra lẹ́nu àmọ́ àlè fi kọ́ yàn àwọn tá a fi ń kọ́ inú wọn ń dùn dáadáa alẹ́ àmì ní Canada ó ti gbádùn kéwù yẹn gan láàrin oṣù kan péré nsìn ó ti ń dára pẹ̀lú kéwù yìí tó máa wò pé ṣé online class wa náà ni ó fi ń dára tó báyìí èyí náà wàá gba fọ́ọ̀mù fáwọn ọmọ yín lónìí fọ́ọ̀mù wa ọ̀wọ́n inshallah bí kíláàtà rahman lórí 090 6394 4722 lẹ́ẹ̀kan sí 090 6394 4722 bákan náà ká tó máa lọ widows program wa tá à ń ṣe monthly gbogbo ẹni tó bá fẹ́ bá a dá sí tòṣù yìí ẹ̀jọ̀ nítorí Ọlọ́run torí ànábì àwọn opó là ń ṣe fún àwọn tọkọ wọn ti kú tó kú díẹ̀ káàtó fún wọn ṣètì ẹ̀yin náà mọ bó ṣe máa ń le tó tọkọ bá kú kò dá kẹ́ni kankan tiẹ̀ fira wọn lẹ́nu àwọn méjèèjì àmọ́ àwọn wọn ti wá wà lọ́rùn wa gan báyìí àti lẹ́yìn 39 kàlẹ́ǹsìn ẹ̀jọ̀ nítorí tọ́lọ́run torí ànábì bẹ́ẹ̀ ṣe máa ń bá wa ṣe lóṣooṣù àṣetòṣù tó lọ tóṣù yìí náà ẹ̀jọ̀ gbogbo ntọ́lọ́run bá fún yín bag of rice ló bá lágbára ni sẹ́mu 1 kg 10 ló bá lágbára ni òróró 1 litre 10 ló bá lágbára ni spaghetti ló bá lágbára ni kódà tó fi dórí iyọ̀ salt ló bá lágbára ni owó náà fi ṣọwọ́ sí wa a máa appreciate ẹ̀ àdèmáṣe on a transparency à ń fún wọn lóṣooṣù ẹ lọ sórí page wa every monthly edition tá à ń ṣe every month fáwọn opó just for the widows àwa náà máa fi yẹn gbalada gbogbo àwọn òkú wa tán ti kú ọlọ́run máa fi yẹn náà kẹ́ wọn ìwọ náà níyà ń bẹ oní bàbá ń bẹ olábùrò ń bẹ ẹlòmí lẹ́gbọ̀n ń bẹ ẹlòmí lábùrò ń bẹ yóò máa jẹ́ ládàá fún gbogbo wọn ṣètì nọ́mbà mi náà ní kẹ́ ẹ pé ìwọ tó bá fẹ́ ṣe nǹkan fún wa 090 6394 4722 kọ́lọ́n kò ṣe dára fún wa ma assalam.
wàyí lálẹ́ kọ́ bákan náà àgbo oríṣiríṣi àgbo àìlèṣedéédé ọlọ́mọkùnrin ìgbà àwo tí má káwọ́ gbéra má tijú kò sí ọ̀rọ̀ tijú ń bẹ̀ eléyìí kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìtọ́jú ara rẹ lélẹ́yìí ṣe ti òyìnbó dẹ̀ sọ pé health is wealth àlàáfíà ara òun náà ni ogun ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wọn níṣà rẹ̀ lọ́la níbi tí ń jẹ́ Muhammadu níbi tá a ti lọ àkàbàtà àti ibi tá a gbà gòkè náà látún gbà sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan sí Afa Zaki fídíò yìí ó dá lórí ilé ike tí wọ́n ń pè ní Manbahul Fasiqin li ta'limil kufri wal isyan afẹ́ maliki yẹn lórí 3 million naira ó ti wà nílẹ̀ báyìí kódà bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mẹ́sẹ̀gì kan wọlé tó sọ pé jọ àkáǹtì wo ni ká sanwó yẹn sí ẹ má ti sanwó sí àkáǹtì kankan a máa gbàjọ ní 3 million a máa transfer rẹ̀ sí àdèmà post kí ló ń pè receipt online everybody a rí receipt yẹn pé Allah akbar Ibrahim Baba wọ́n ní ìyàtọ̀ àwọn náà kú ọlọ́mọba wa kẹwọn ọlọ́mọba wa kẹwọn Afa Ibrahim tápà kọ́nù ẹjọ́ sẹ́yìn ní Ibrahim Baba olólùfẹ́ mi dáadáa ni wọ́n tó bá yẹ pa wọn ni ọlọ́mọba kẹyà ọlọ́mọba ṣe wọ́n ní ẹni àlùjànnà bá wa tẹ́wọ́ gbà wọn ẹjọ́ wọn bọ̀ fìlà yẹn sweat lórí mi gan ni ìwà náà lórí 3 million naira Afa Zaki ẹlẹ́ẹ̀kejì àfa àgbà tí ń jẹ́ ọ̀gá àwọn arọ afẹ́mọ̀ ọ̀gá arọ lẹ́kìn wọ́n ní lórí umra kan àti $1,000 ṣe Haji Abdulrahman náà mẹ́sẹ̀jì mi ń sìn wọ́n ní tó bá tún wá dé láti umra yẹn àwọn máa bùn ní ilẹ̀ kan ní Ìkòròdú ní Shimawa area wọ́n mẹ́sẹ̀jì mi ń sìn pé àwọn máa fún ní 1 plot of land facing express ní Shimawa area àwọn dẹ̀ máa fún ní 5,000 blocks àti 100 bag of cement gbogbo èèyàn ẹ kí Zaki kú rírẹ o kọlọ́n kò fi alibarika barakallahu fika wa barakallahu fima a'taqallah ọlọ́run fa alibarika tó pọ̀ sí ma assalam wa ila liqa gbogbo ẹni tó bá fẹ́ pè wá fún online class 090-6394-4722 gbogbo ẹni tó bá fẹ́ pè wá fún ti widows program wa ta fẹ́ ṣe ní last Saturday of this month fáwọn òpó àtìlẹ́yìn 39 kalẹ̀ so ti àfẹ́ jẹ́ kójú 40 lọ bó jẹ́ ráìsì mẹ́wàá labárí àbí márùn á pín sínú bag ní 10 dirika wọn tún fi yẹn náà inú wọn á fi dùn pẹ̀lú ẹ̀ ẹ kún wa lọ́wọ́ o àbótí ẹ̀mẹ́ nìkan tó lè kún wa òun náà bá a sọ fún yàn ọlọ́run ṣe dára fún wa orúkọ èmi ọ̀rẹ́ yín olólùfẹ́ yín mudiru ilé kí o tèmi náà Sheikh Al-Ustaz Abdul Ghaffar Adisa Aniyikai wọn abalagege oníwàásí àsọyé èmi náà ni ó àtẹ́lẹsẹ̀ ní bẹ́ṣu kìnìkan ọbẹ̀ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ náà ní bí ọ̀nà ẹni tó bá ní ká má tún wọ̀ àní débà o tó bá wo fídíò wa tó fojú burúkú wò ọ̀pọ̀dà ṣẹ̀sìn ni o pẹ̀lú ojú burúkú yẹn ni gbogbo ohun tó bá rò sí wa kò jẹ́ tiẹ̀ náà nílọ́pọ̀ 10 kọ́lọ́n kò ṣe bẹ́ẹ̀ ma assalam wa ila liqa.